بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها وأشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم Àkí Ọlọ́run bá sì fi fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti kíkí àti ìyìn kí Ọlọ́run bá kọ́ sáà bá wa ṣe àtẹ́wọ́gbà fún méjèèjì. Àkí gbogbo wa ní gbogbo ayé ibi tí a bá wà pé a kú dédé àsìkò ibi ojú ọjọ́ bá ṣe ní gbogbo ibi tí a bá wà. Àwọn fi àsìkò yìí fi rọ̀ wá pé ká dákun àwọn tó bá yẹ pé wọ́n ṣẹ̀ ń bá fídíò wa pàdé níyì. Àwọn sọ pé lọ́ba níkà Ìmọ́lẹ̀ online TV èwo nìyẹn. Ọlọ́run wa ní kí wọ́n wọlé tọ̀ wá lónìí. Dákun tó bá ṣẹ̀ wọ kàn wá lára ni kí mo bá wà tẹ subscription kan tẹ subscription button kan sì tẹ notification àwọn tọ́lọ́run bá sì ní kẹ́sì wà pẹ̀lú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá fi dìbò yìí ẹ dákun ẹ máa bá wa like ẹ máa bá wa make comment kẹ́sì máa bá wa share rẹ̀ nítorí mú kí ẹ̀mí program yìí kí ó lè gùn nìyẹn. Lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí nǹkan tí à ń wí pé a dúpẹ́ fọ́lọ́run pé gradually náà là ń grow lórí ìrìn àjò yìí débi pé àwọn requirement nǹkan míì lórí gbogbo nǹkan tó ń fẹ́ náà nìyẹn tí a ò bá ti sọ àbí tí ó bá ti wọn jáde látọ̀dọ̀ wa a jẹ́ pé àwa gan náà ò tí ì ṣetán láti fẹ́ ṣe kankan nípa èyí tí ń lọ nìyẹn. So yóò lówó yóò dá sígbà tí ò ní ìdá tó bá dọjọ́ iwájú mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí a sì wà lọ́wọ́ pé à ń bẹ Ọlọ́run bá ní torí pé kó dà ayé ti bẹ̀rẹ̀ sí wọn wá fún wa torí pé tá bá fẹ́ mọ̀ ṣe advert torí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì láti ṣe fẹ́ pé a ṣe àwọn advert iṣẹ́ tá à ń ṣe gangan tó fẹ́ affect platform yìí torí pé a ti padà convert ẹ̀ sí pé a fi jíjàngbara a ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí pé a fẹ́ fi mọ́ polówó ọjà títí wa ní láti 2013 tí a ti ní bó ṣe ń gbà tọ́rọ̀ tìlú dé láti convert ẹ̀ sí pé a fi ń ṣe ìjàngbara ni kálukú ló ní policy tán fi ń lò tán fi ń ṣiṣẹ́ títí wọn Facebook ní tiẹ̀ Instagram ní tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So nínú àwọn policies wọn táwọn eléyìí náà ní tó yẹ pé nǹkan tá a ti jọ agree ni kò sáyè fún wa láti pe àgbé nǹkan kan wọlé tẹ́lẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá ṣe wáyé gbogbo ẹni tó lọ́wọ́ bá ní àwọn advert tó bá fẹ́ ṣe àṣetán láti pé kí a bẹ̀rẹ̀ sí mọ́ gbà wọlé gbogbo àwọn requirements wọn ní request fún à ń bẹ lọ́hùn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ọba àti gbogbo ẹ̀yin náà tí Ọlọ́run ní kí ẹ máa kún wa lọ́wọ́ lórí ìrìn àjò yìí náà Ọlọ́run ọba yóò ká lè meet up to that requirement pẹ̀lú pé and like and share and then make comments lórí àwọn nǹkan tí ó wà nílẹ̀ Ọlọ́run bá yóò pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run bá kò ní dá wa láàmú. Àwọn ìkéde pàtàkì kan tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a ò sanwó fún tí a kọ́kọ́ fẹ́ sọ fún wa ni pé as of the time tí Ọlọ́run bá sọ pé kẹ́ ẹ máa wo fídíò yìí ó lè ṣeéṣe kó jẹ́ pé kí àwọn ilé ayélujára àti àwọn kọ́mítì kan tí wọ́n pè tán ni wọ́n fẹ́ ṣe meeting pẹ̀lú wọn ó ṣeéṣe kó jẹ́ pé kán ti parí meeting wọn torí pé a tún rí pé wọ́n ṣe meeting upon meeting kálẹ̀ káàkiri eléyìí kìí ṣe pé bóyá frame ẹ̀ ni nǹkan tí a gbọ́ ni tó sì jẹ́ pé nǹkan tó ti confirm wípé wọ́n fẹ́ ṣe àwọn meeting yẹn kálẹ̀ káàkiri síbẹ̀síbẹ̀ a máa fẹ́ kó wọn jẹ́ pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe kó mọ ní ẹ̀rí nínú àtúngbọ̀n tó ń sọ fún wa ni ní kódà nínú àwọn kan nínú àwọn ọmọ wọn gan náà ti publish ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ sọ jáde pé àwọn kan bíi reconciliation kìíní ó ti ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ lábẹ́nú kì í ṣe parí ká mọ̀ sí reconciliation but báwo ni reconciliation sì lè ṣe é ṣe lópin ìgbà tó lè jẹ́ pé ẹjọ́ wà ní court tí à ń ṣe báwo ni wọ́n ṣe àwọn ọmọ bá ṣe fẹ́ gbégbà tí reconciliation mú kan báyìí tó yẹ pé ó fi lè work lórí ibi tí ọ̀rọ̀ yìí dé dúró ó ti wọ́ kọjá eré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sá ní ìsìn ibi tí a ní ká kọ́kọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n ṣe mo rántí pé èmi Zubairu Muhammed Taofeek nígbà tí mo fura sí foul play tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ mo kígbe jáde nínú requirement nínú request tí mo ṣe nígbà náà òun náà ni pé kí wọ́n jẹ́ kí Yunusa
kó padà lọ sí ilé kó lọ rí yanjú ara rẹ̀ ní àárín àwọn ẹbí rẹ̀. Tó bá ti lè yanjú ọ̀rọ̀ ara rẹ̀ ní àárín àwọn ẹbí rẹ̀, then ó wá lè padà wá. Tó bá wá padà wá, good, yóò wá jẹ́ àtẹ́wọ́gbà fún ìlú lẹ́yìn ìgbà tí ilé bá ti ní ohun ní. So ńlá wí tí requirements nǹkan nínú àwọn nǹkan tí mo request fún ní ẹnu lẹ́tà tí mo kọ. Òmíì nínú wa tọ́lọ́run bá ní kí wọ́n ní opportunity láti pé wọ́n pè wá fún un pé ká fi lẹ́tà yẹn ránṣẹ́ sí wọn. A ó fi ránṣẹ́ sí wọn, ó sì pé nínú ìtàkọ yẹn ń bẹ nínú ìtàkọ nínú the first 24 pages, a foolscap full of àwọn nǹkan tí a kọ nípa àwọn report tá à ń kọ jáde. So kí ni mo fẹ́ fà jáde fún wa nígbà náà ni pé wọ́n kọ́ wọn gbọ́ ní ọ̀rọ̀ mi. Àwọn committee wọ́n ṣe gbogbo àwọn findings náà ní káwọn lè ṣe. After the findings, wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn Ṣọ̀wọ́nyìn council. Ṣọ̀wọ́nyìn council wọ́n yẹ̀ wò. Tó bá jẹ́ pé tẹ́yìn náà wí ní kò tí ì ṣe nǹkan tó ti burú jù lẹ́yìn committee, ìyẹn ni wọ́n ń sọ lọ́wọ́ tí Nusa fi gba kóòtù lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run báyìí pé adájọ́ tí ń ṣẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò mọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n mọ̀ bá wa fi ẹ̀rí òdodo ọ̀rọ̀ tá à ń sọ yìí lélẹ̀, wípé nígbà wọn fi kọ́kọ́ pe Ṣọ̀wọ́nyìn council lẹ́jọ́, adájọ́ yìí náà ló wà lórí ìjókòó lọ́jọ́ náà lọ́hùn. So bàbá yìí náà sì wò wípé ẹ gbọ́, ó dàbí ẹni pé okùn ẹbí ló fẹ́ jáì. Kí ló fà á tí ẹ̀yin ẹbí tẹ́ fi ní lọ rí parí ọ̀rọ̀ yìí lára yín nínú ilé? Tẹ́ bá parí rẹ̀ kẹ́ ẹ ní ìjókòó àlàáfíà pẹ̀lú ìlú. Wọ́n fẹ́ dàbí ẹni wípé a ò mọyì àwọn bàbá wa lójú ọ̀nà ti tẹ̀sìn àti lójú ọ̀nà ti ìṣèlú. Gbogbo ẹ̀ ló ní bó ṣe wà, ó sì ní àpọ́nlé tó yẹ kí ọmọ ṣe fún gbogbo rẹ̀. Àwọn bàbá wa adájọ́ tó ń wà lórí kéèsì nísìn wọ́n gbìyànjú gidi gan lórí wípé kí ọ̀rọ̀ yìí kán lọ rí yanjú rẹ̀ nílé. Wọ́n sọ pé kán lọ yanjú rẹ̀ nílé. At the end of the day, kí ló tẹ̀yìn rẹ̀ bọ́? Committee náà ló tún bẹ̀rẹ̀ sí mọ́ gbé jáde láti bí síbí. Tó yẹ pé àtàwọn tó láṣẹ nínú ìlú àtàwọn tí wọn ò láṣẹ nínú ìlú nígbà tí kábíyèsí ò tí ì dé, ìná bẹ̀rẹ̀ sí mọ́ gbé owó òfin àti àṣẹ owó ara wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ gbé kalẹ̀ lé ìlú lórí. Kí ni nǹkan tá a fẹ́ sọ ju wípé a ò lágbára lẹ́yìn pé ká fa gbogbo ẹ̀ sí ọwọ́ Ọlọ́run. Àwọn tí wọ́n fi mú wọn dánrin, wọ́n fi wọn dánrin. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, bí n ṣe mọ̀ tẹ́ni kankan, mo mọ̀ tara mi, mo sì mọ̀ ti Anímọ̀ṣà wọn, mo sì tún mọ̀ ti ọmọ bàbá wa Atúnìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Ọlọ́run ní kí wọ́n há sọ́wọ́. Yàtọ̀ sáwọn tó jẹ́ pé wọ́n ti halẹ̀ mọ́, wọ́n sọ̀rọ̀ mọ́. Àwọn tó sì jẹ́ pé wọ́n dé àwọn ọmọ wọn tí wọ́n san sálárì fún, pé kò ṣiṣẹ́ tó ń ṣe lójúmọ́ kan, wọ́n jókòó ti Facebook ni. Tó bá ti rẹ́nìkan tó bá ti sọ̀rọ̀ nípa ìlú, wọ́n ṣìbò ni. Tó bá ti ṣìbò báyìí gbèrè, tó bá ti lọ báyìí, wọ́n make sure pé wọ́n mú platform yẹn, wọ́n mú wálẹ̀. Ṣé gbogbo eléyìí náà lè fẹ́ kó tán lára àwọn èèyàn? Ṣé gbogbo eléyìí lè fẹ́ kó tán lára àwọn èèyàn? A ní ọmọ kan tó ti ń lo platform rẹ̀, tó ti ń lo Facebook rẹ̀ lọ́wọ́ láti nǹkan bí ọdún 15 sísìn. Kí ló ṣẹlẹ̀? Torí pé kò ṣe ti yín, ẹ ti lọ rẹ̀ jẹ́ kán flag ẹ̀ down kò rí lò mọ́. Àrítọ́ lọ́dún 13, àrítọ́ lọ́dún 10. Àwọn ọlọ́dún 13 yẹn tó ti ṣíní tó yẹ pé kí ló dé? Ẹ bẹ̀rù Ọlọ́run. Kí ni ìmọ̀ pamílẹ́kún inú ọkàn báyìí pé àṣé báyìí làwọn èèyàn rí tán rí gẹ́gẹ́ bí ẹranko báyìí. Tó yẹ pé a ó kàn mọ́ wò wípé bóyá èèyàn ni wọ́n, ìwà tó wà nínú wọn, ìwà ti ẹranko ni. Tó yẹ pé tó bá jẹ́ pé ayé bá mọ̀ ni, àbáwọn òbí tó bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn eléyìí, wọn ò bá tọrọ pé k'Ọlọ́run bá kó ṣe ẹran táwọn rà lọ́jọ́ náà, kó ṣe lẹ́lẹ́mìí gígùn fáwọn láti pé káyé ọmọ mọ̀ páwọn ní ẹran, àwọn sin ẹran, ó sì ń bímọ táwọn sì tún fi ń kó kún ọrọ̀ tọrọkọ́bọ̀ tí ń wọlé fáwọn àti láti máa fi ṣe nǹkan nínú ilé. Wọn bá sì bẹ náà kí lu ọmọ náà kó kú ìjọ tán fẹ́ ṣe súná rẹ̀, kó yẹ pé ẹran tán fẹ́ pàjọ́ náà kán mọ̀ rí pamọ́, kán mú wọlé, kán mọ̀ sìn. Díwò yìí wọn ò bá ní èrè lórí ju wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ń ṣiṣẹ́ mọ́lẹ̀ sinmi fáwọn òbí àti fún orí ara wọn. Wọ́n ń ṣe kalẹ̀ láyé àti fún ìlú. K'Ọlọ́run bá kọ́ mọ́ ṣe tiwa bẹ́ẹ̀, k'Ọlọ́run bá kọ́ mọ́ kó wa yọ. Máa ń come across àwọn kankan tí online láti nǹkan bí ọ̀sẹ̀ bí mélòó kan jáde tí brother wa kan ní ìlú Ìbàdàn tó tẹ̀ jáde. À ń pè brother yẹn ní Túndé Akínbilẹ̀ Tourette of Ward 4 Olúyọ̀lé ní Ìbàdàn. Ó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ń lọ ní ìlú, most especially Ọ̀yọ́ State, nípa ọ̀rọ̀ òṣèlú.
ibi tó jẹ́ kí n yà síbẹ̀ yẹn kò ju wípé kángun ni ọ̀kángun sẹ́nìkan ju ẹnìkan lọ. Ọmọ ẹni kò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká wá múlẹ̀kẹ̀ ká lọ fi sí ìdí ọmọ ẹlòmíì. Gbogbo ẹni yòówù tí Ọlọ́run bá ní kó jáde nílùú Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ pé ló fẹ́ lọ fún gọ́vnà, gbogbo torí tọrùn ilẹ̀ mi Zubairu Muhammed Taofeek ni mo fi ṣe tiẹ̀ láti pé kí Ọlọ́run bá kọ́ bá wa gbé dé orí ipò náà, torí pé kí Ògbómọ̀ṣọ́ náà kó lè bá ní ìlọsíwájú gẹ́gẹ́ bí àwọn ìlú mi ti ṣe ní kálẹ̀ káàkiri. Ẹ má jẹ́ kí n purọ́ tàn yín jẹ, ò bá ṣe mùsùlùmí, ò bá ṣe Christian, ò bá ṣe oníṣẹ̀ṣe, tó bá jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ, tó bá ti jáde tó lọ fẹ́ lọ fún gọ́vnà, lópin ìgbà tó bá jẹ́ pé gbogbo yín ẹ ò lè jọ wà nínú pátì kan náà lẹ́ẹ̀kan náà, pátì tó bá lágbára náà ní kálukú ọmọ sáré pé ìwọ̀n náà ti fi wọlé. So kò sọ́gbọ́n tá a lè dá ju pé ká kún tiwa lẹ́yìn lọ. Kí Ọlọ́run bá kọ́ mọ́ dààmú ẹnì kankan wa. À ń fi àsìkò yìí náà màá tún fi ń rọ̀ wá wípé gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ kí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kí wọ́n má lè gbérí, ẹ jẹ́ ká lọ rí ká ẹsẹ̀ kúrò. Èrè wo la fẹ́ jẹ níbẹ̀ nígbà tá a bá sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni wá, táwọn tó wá ń bá wa níbi ìbàjẹ́ pé kí ọmọ Ògbómọ̀ṣọ́ kó má lè gbérí. Pàtàkì jùlọ mi ò ní fi bò, mo fẹ́ sọ ni pé pàtàkì jùlọ bàbá wa Adéṣeun, mo use ahọ́n bàbá as per position tọ́lọ́run bá ní kí wọ́n ti gbà àti ní tọ́jú orí, bọ̀ tó bá jẹ́ pé tọ́jú orí ohun tó bàbá fún mi bọ̀dá ni wọ́n sì wà fún mi lórí nǹkan tá a bá fẹ́ ṣe. Torí pé àpọ́nlé wà ní ara gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, pé àwọn ṣe àpọ́nlé fún àwọn tó bá jẹ́ bí aṣíwájú fún wa la fi mọ lu bàbá bàfà fún ọ̀pọ̀lọpọ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀. Bí èmi náà ní ìsìn nígbà mi bá fẹ́ lo ọ̀rọ̀ fún Alhaji Monsuru, mo ní pé bàbá wa Monsuru láti bó síbo ó dà bọ̀dá òde stage yẹn tó fi dé wípé ẹ̀mọ́ lè sùn orí bọ̀dá ò sí níbẹ̀, pé láàrin mi pẹ̀lú Alhaji Monsuru oṣù 5 ló wà láàrin mi pẹ̀lú Alhaji Monsuru. But forí pé àpọ́nlé tọ́lọ́run bá ní kí wọ́n wà lára gbogbo wa náà ni bàbá tá a máa ń lò fún ara wa. Bẹ́ẹ̀ náà tá a bá ń ṣe tó ń lo bàbá náà, àwọn òbí wa ní tá a bá lẹ́nu wọn ni pé àpọ́nlé ló wà níbi ìyá ká. Kò sí ìyá kan tí Ọlọ́run pé kó ní orúkọ. Nígbà tí ìyá náà bá dúró yóò mọ̀ di ìyá gbogbo wa. Ọlọ́run bá kí ó gbàdúrà gbogbo wa kọjá èròǹgbà wa àti gbogbo nǹkan tá à ń gbà lérò pé a fẹ́ ṣe. So kí ni mo fẹ́ fà jáde ni pé wọ́n bá wá lu bàbá fún Adéṣeun kò tí ì burú jù, torí pé ọkùnrin kan tó ṣe ìwé jáde tí mo sọ fún yín pé mo kọ́kọ́ sọ síwájú yìí, ó sọ kinní kan jáde pé àìdíà kí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kan fẹ́ mọ gbérí kó jẹ́ pé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n fi mọ wá ọ̀nà láti máa fà wọ́n wá sílẹ̀, wípé ọjọ́ rẹ̀ ti wáyé ti pẹ́. Ní pàtàkì jùlọ bí irú èyí tí òun rí tó ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Adéṣeun pẹ̀lú bàbá wa Kálá láti ẹ̀yìn wá tí wọ́n ṣe gbogbo wọn ṣe fẹ́ ṣe, láfi ní Akálá ò ní débẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì, tó yóò jẹ́ pé wọ́n fi wọ́n ṣe olórí aṣojú lórí ọ̀rọ̀ òṣèlú ní Ọ̀yọ́ state, tó tún jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Tó sì tún wá lórí wà nínú àwọn tó tako wípé Akálá ò mọ̀ ní débẹ̀, kò mọ̀ ní débẹ̀, ń ṣe débi pé kí Akálá kò mọ̀ débẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì. Lẹ́yìn báyẹn àwa tún wá rí èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n lórí mú wọn kí ọwọ́ wọn bọ sọ̀lọ̀, èyí tí kò yẹ kí wọ́n sọ àbí tí kò yẹ kí wọ́n ṣe láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò sọ wọn ò sì ṣe lórí bí à ń ṣe ń fa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lọ lórí ọ̀rọ̀ imam tí wọ́n mú wọn tán lórí mú wọn kọ̀míìtì wípé dandan àwọn fẹ́ kàn ṣe ti imam torí pé kan lè bá kún wọn. Bàbá wa Buhari tẹ̀lé protocol èyí tí wọ́n ń fẹ́. Bí wọ́n bá ní bẹ̀rù wáyé nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fi ṣe tafsir ọdún yìí ní Ìdí, ó fi hàn wípé there is something there, there is something really there. The pressure wà lórí pé torí pé wọ́n jẹ́ leader láti Ògbómọ̀ṣọ́, wọ́n sì gbọ́dọ̀ ní some certain level àwọn tí wọ́n bá wọn sign ìwé wọn láti pé kán lè gbà wọlé. Bí ètò ìjẹ́ pé Adéṣeun gbọ́dọ̀ wà nínú àwọn tó ń sign rẹ̀. Ara àwọn ẹlòmíì tán fẹ́ lọ fún kánsẹ́lọ̀ tán pé àwọn ń fẹ́ àwọn èèyàn 100 kan àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá wọn sign ìwé wọn ká tó wá pẹ́ ní tí ń lọ fún gọ́vnà. Ẹ̀wá dúró àwọn èèyàn tó yẹ pé wọ́n request fún láti pé kí wọ́n ṣe, tó jẹ́ pé aṣíwájú kìíní yẹn náà sì gbọ́ wà ń bẹ̀. Àwọn tó sì jẹ́ aṣíwájú tán fi wọ́n ṣe wọ́n débẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ sí wọn ṣe iṣẹ́ ara wọn, iṣẹ́ Yunusa ni wọ́n ń ṣe. Rìkíṣí ló pa wọ́n pọ̀ tán fi dọ̀rẹ́, kí ló pa politically
kí ló fẹ́ pa Alhaji Saka Balógun àti Alhaji Adéṣeun, kí ló fẹ́ pa wọ́n pọ̀, mọ̀ torí pé wọ́n fẹ́ ṣe rèkéṣí lórí ọ̀rọ̀ ìlú, wọ́n jọ dì kan náà. Bí Saka Balógun ṣe ń jẹ́ aṣíwájú lójó ní tinú PDP, bẹ́ẹ̀ náà Adéṣeun náà ń jẹ́ aṣíwájú níwájú ti APC. Ìbò ẹ wá mú ẹ̀sìn wá sọ sáàrin òun gan Yunusa fúnra ara rẹ̀, wọn ò bí dà, kò lè pé APC lòun ń ṣe, kó pòun ṣe PDP, kò sì lọ pé PDP lòun ń ṣe, kọ́mọ́ padà tún ṣe ti yé sí. Àwa dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú publication kan tá a gbọ́ ní ìsìn tó jáde láti ẹnu brother wa Olúyẹdé. Anybody who should not use the member as an imam to campaign. If an imam is interested in any elective position, that imam should resign and then go and contest. Mo bẹ̀ tí publication yẹn wọ́n sọ pé kò ní dáa láti pé kí wọ́n rán àwọn àfáà tí wọ́n mọ̀ ṣe campaign lórí múmbàrí, tó yẹ jẹ́ pé campaign lórí múmbàrí yìí ó jẹ́ nǹkan tó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aṣíwájú wa lójú ọ̀nà ti ẹ̀sìn àti lójú ọ̀nà ti òṣèlú. Kí ló fà tá a sọ pé ó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn? Àwọn tí wọ́n rán níṣẹ́ tó yẹ pé ẹlẹ́nu jáwáyà ni wọ́n, ọmọ àparò wọ́n ti débì, tán bá ti débì wọn á ní kò sí ní ta fẹ́, mùsùlùmí nìkan la fẹ́, mùsùlùmí nìkan la fẹ́. Ṣé mùsùlùmí nìkan ló ní ìlú Ògbómọ̀ṣọ́ ni àbí ló ní Ọ̀yọ́ state ni? Mùsùlùmí nìkan la fẹ́, mùsùlùmí nìkan la fẹ́. A ò fẹ́ padà sẹ́yìn. Àwa la mọ nǹkan tó ṣe àṣàkóbá fún àwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ohun gan náà tán tẹ̀lé Yunusa kálẹ̀ káàkiri, tán sọ pé àwọn jẹ́ mùsùlùmí, tán tẹ̀lé Yunusa káàkiri, tán bá ní torí pé àwọn jìjàngbara torí mùsùlùmí náà ni. Láti ìgbà tẹ́yìn tí ń tẹ̀lé nǹkan mélòó ni Yunusa ti jẹ́ káwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kí wọ́n ti lose pẹ̀lú kí wọ́n takú pé mùsùlùmí nìkan la fẹ́, mùsùlùmí nìkan la fẹ́. Láti bẹ̀rẹ̀ pẹpẹ ló ti fi àìnífẹ̀ẹ́ kábíyèsí sínú ọkàn rẹ̀, torí pé gọ́vùnà wa gan Ṣèyí Mákindé oníṣẹ́lẹ̀rì níbẹ̀, torí àwọn gan náà ti sọ lọ́rọ̀ tí Yunusa kanlẹ̀ nígbà táwọn ìdílé tán ṣe screening lọ́wọ́ tí Yunusa dìde tó lọ rí bá Ṣèyí Mákindé, òun fẹ́ rí Ṣèyí tí ò sí. Báwo la ṣe pé odidi ìmáàmù odidi Ògbómọ̀ṣọ́ wá láti Ògbómọ̀ṣọ́ wá sí Ìbàdàn káwọn wá sọ pé àwọn wà ní rí, wọ́n dẹ̀ pé láti pé kán wá káwọn jọ jókòó. Nígbà tó jókòó gbà afẹ́yàn ọba nílùú Ògbómọ̀ṣọ́, ìmọ̀ tó kan ìmáàmù nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ìmọ̀ tó kan nínú àwọn publication kan tí mo ṣe sẹ́yìn nísìn, ẹ rí i pé mo sọ bí àwọn baálẹ̀ nígbà tó fi wà baálẹ̀ kan tó sọ wọ́n di ọlọ́ba nílùú Ògbómọ̀ṣọ́, tán fi jẹ́ oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì, tán fi ṣe gbogbo pẹ̀lú gbogbo àwọn ìmáàmù tó lọ. Ọba míì kú, ìmáàmù wà níbẹ̀, bó ṣe wà níbẹ̀ ní gẹ́gẹ́ bí ìmáàmù mùsùlùmí, ibẹ̀ ló wà tán tó fi ọba míì jẹ tó jẹ́ oníṣẹ̀ṣe, kò dá wàhálà lẹ̀ nílùú ní gbogbo ìgbà náà. History show rẹ̀ tó fi wá lọ rí bá gọ́vùnà tó yẹ pé gbogbo nǹkan lẹ́nu títí ẹ gbà wípé òun ni. But anyway, àyè tó wà ní ìdáláàmú torí pé kìí sáyé rẹ̀ ló ṣe kọ́rọ̀ rẹ̀ kọ́ mọ rí bẹ́ẹ̀. Kí ló yẹ kí nǹkan tá a fẹ́ fà jáde ni pé nígbà tí ọ̀dọ́ ń tọ́ lọ sọ fún gọ́vùnà pé ọba náà fẹ́ jẹ l'Ógbómọ̀ṣọ́ yìí o, tẹ́ bá ti lè fún wa ní mùsùlùmí a ò lè fara mọ́. Gọ́vùnà dẹ̀ fún lésì, ọba àtàná tó jáde láyé ẹ̀sìn wo ní í ṣe, wọ́n ní mùsùlùmí ni, ọdún mélòó ló ṣe, ó ní 48 years. Iye ọdún tí kábíyèsí fi ṣe nígbà tí kábíyèsí fi jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, kábíyèsí àná, nígbà wọn fi jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọn ò tí ì bí Yunusa. Bẹ́ẹ̀ ni, nígbà wọn fi jẹ wọn ò tí ì bí Yunusa. Ìgbà tí kábíyèsí ń parí àti ló tó mọ kábíyèsí, nígbà tó kù nǹkan bí oṣù kan tí kábíyèsí ó lọ 22 days. Mo sọ lẹ́nìkan bá mi jẹ ẹ̀rú yóò fẹ́ máa sọ pé nǹkan tí mo mọ̀ nípa rẹ̀ 22 days, ọjọ́ 22 ló ṣe gẹ́gẹ́ bí orúkọ lèmọ́mù nígbà náà tí bàbá jáde láyé. Ìgbà wo ló wá fi bá bàbá lógbà tí èso ọmọ ìlú tí bàbá òfin ní ìmọ̀. Mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ pé bàbá wa bẹ́ẹ̀ ṣe rí yẹn tán jáde láyé is a very strong fact founder. Wọ́n máa wádìí nǹkan tó bá jòdòdò, most especially tó bá yẹ pé nípa nǹkan tó bá fẹ́ ṣe fún ìlú fọmọ ìlú. At the same time wọ́n sì tún wọn wá àbúrò ẹgbẹ́ nìkan tó yẹ pé bí àwọn program kan bẹ tá a máa wò lórí TV, talent hunt. Wọ́n jẹ́ nìkan tó máa wá àwọn tó bá ní talent, tó bá mọ̀ nǹkan lórí ìmọ̀ tó bá ṣe kìíní. Wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n láìkì irú nǹkan báyẹn fún ìlú. So torí rẹ̀ náà fi sọ pé wọ́n ń fẹ́ni tó bá kàwé dáadáa tó yẹ pé yóò lè understand kìíní ta làwọn fẹ́ràn jáde, táwọn bá ara jáde tó pé yóò lè represent àwọn mùsùlùmí at all level lórí nǹkan tó bá fẹ́ ṣe. Báyìí ló bá ṣe, but kì í ṣe pé wọ́n sọ wípé kí wọ́n gbé jáde kán mú kúrò láti inú ilé ibì kan sí ibì kan kọ́. Tí léèyàn bá lè produce wọn lọ sí ibòmíì ni
ká tó wá pé kì í sí pé inú ilé yẹn ò lè produce ẹ̀ tó fi wá shift ẹ̀ tó fi wá gbé lórí tán lórí gbé sí. So misconception wà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan míì táwọn èèyàn wa tó ń tẹ̀lé tí kò yé wọn lórí ọ̀rọ̀ tó wà yìí tó wà nílẹ̀ yìí ó yàtọ̀ gedegbe. Kí ni nǹkan tí mo fẹ́ fà jáde fún wa lórí ilé yìí ni pé nínú àfẹnu rẹ̀ kọ náà ló sì wá sọ fún wọn nílùú Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin tí a mọ̀ tẹ́ wà nílùú Ògbómọ̀ṣọ́ yìí mùsùlùmí tẹ́ wà ń bì, gbogbo síìtì tó wà l'Ógbómọ̀ṣọ́ yìí pátápátá ńlá fẹ́ gbà, mùsùlùmí ló gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Irú àwọn yóò lè wà ń bẹ nísìn as grand chief imam of Ògbómọ̀ṣọ́ náà káwọn wà ń bẹ kó yẹ pé táwọn bá fẹ́ ṣe meeting kọ́ ẹgbẹ́ àwọn pẹ̀lú àwọn Christian làwọn jọ mọ́ lórí mọ́ ṣe Christian làwọn jọ mọ́ ṣe meeting. That was the same thing he was saying. The only Muslim candidate tó wà láàrin wọn ó jábọ́, kódà ó lùzì ní wọ́ọ̀dù ibi tí Yunusa wà, tí pé unification yẹn ń bẹ láàrin wa pẹ̀lú ara wa mùsùlùmí Christian àwòmọ́ gbogbo eléyìí ara arú rẹ̀ náà lè tó tún lọ rí fẹnu kọ nínú orí sọ láàrin àwọn èèyàn. Ẹ̀yin ẹgbẹ́ kéékèèké ẹ̀ ti strong tó, ẹ̀yin eléyìí ẹ̀ ti lágbára tó, kí ló kàn ẹ́? Mùsùlùmí ni ààrẹ, mùsùlùmí ni bàbá wa Olúbàdàn. Ṣé lásìkò tá a wà yìí àlàámùrù gbogbo tá à ń pè ní àlámàrí lẹ́yìn kẹlẹ̀tọ̀ ó ti dàrú papọ̀ máwọn olóṣèlú lọ́wọ́. Ẹ̀rọ tí mo fẹ́ wí dáadáa, àwọn olóṣèlú wọn understanding tó ń ṣẹlẹ̀ mọ́. Ẹgbẹ́ kankan ò sẹ́tù, kò sẹ́gbẹ́ òṣèlú kan tó sẹ́tù, APC ò sẹ́tù, PDP ò sẹ́tù, ADC àwọn náà ní àròkọ wọn sẹ́tù, àkọọ́dù kò sẹ́tù, kò sí nǹkan kan tó sẹ́tù ní àárín gbogbo wọn. Ṣé ẹ rí àwa mùsùlùmí Ọ̀yọ́ state, àwa ni rúlẹ̀ hákì látàǹkì sọ́nà àkọ̀wù, àwọn alẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀yàn ní gómìnà ní 2027. Tẹ́ ẹ bá ti lọ yan ẹni tí kì í ṣe mùsùlùmí, ẹ̀kẹ́ tó wá dùn wá nìyẹn ẹ̀ lè rí support wa. Mo rò pé náà lẹ gbọ́ ìní ìsìn àwọn ẹgbẹ́ kan bẹ tí mo ti strong, àwọn ẹgbẹ́ yìí ní problem, tẹ̀hún ní problem, ẹgbẹ́ yìí kí ni tiẹ̀ níbẹ̀ tó fi wọ́n sọ pé ẹ̀yìn torí náà tó bá fẹ́ ṣe tó bá ti present tó bá ti lè fún wa ní mùsùlùmí a ò lè faramọ́ ní kankan. Gbogbo ẹ̀yìn ẹgbẹ́ yìí gbogbo ẹgbẹ́ ló ṣe lẹ́ẹ̀kan náà, àmì ètò ọba lè mú mùsùlùmí wá, you are not ready to go alongside with them. Now we now ask you this big question, kí ni nǹkan tí Ògúnwùyí ń ṣe fún ẹ kálẹ̀ káàkiri? Ẹ̀bẹ̀ wo l'Ògúnwùyí ń bẹ kálẹ̀ káàkiri? Àwọn okọ̀ rẹ̀ ti jẹ́ president seminary, ẹ̀bẹ̀ wo lè rán sí wọn pé kán lọ rí mọ́ bá ń bẹ̀ kálẹ̀ káàkiri? Bàbá wa Ọládipúpọ̀ ọlá tẹ́ ń lọ rí bá, ṣé grand card ni wọ́n tẹ́ fi lọ rí bá wọn? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nígbà tí ìgbà tẹ́ bá fi mọ wo fídíò yìí lọ́wọ́ ó likely kọ́ ẹgbẹ́ kan ti parí meeting wọn tẹ́ fẹ́ ṣe. Bàbá wa Púpọ̀ ọlá náà lẹ́nu náà tán lórí pé tí wọ́n ń bẹ̀ wípé kán wá dákun kán bá wọn dá sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe. Àbí the same ìwọ yìí gan náà láàrin ìgbà tán bá yín bẹ̀bẹ̀ níjọ́ tó ti kóòtù dé torí nǹkan tí Sàdámù sọ ní kóòtù, torí pé nǹkan tó fẹ́ kó bóun ni ẹ pé kó fi ìgbésí ayé rẹ̀ kó fi búra, ó lè gbóhùn ní gbé Kùránì, àwọn òpé kó gbé Kùránì, kò bá jẹ́ pé ní onípáànù bẹ́ẹ̀ náà ni wàá ti dúró, kò bá sì jẹ́ pé ti yídì ti ìsàlẹ̀ general wàá ti dúró, tí wàá ti dúró láàrin méjì tí wàá na ìka sókè báyìí tó sì pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa, ọ̀rọ̀ tí lọ́ba ní ká sọ yìí ọ̀pọ̀ àrọ́mọ́ mi ni tí tó bá jẹ́ pé òótọ́ lọ́ba sọ kó mọ̀ rí báyìí, tó bá irọ́ lọ́ba pa kó mọ̀ rí báyìí lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí wípé jọ́kejì tó ti kóòtù dé só padà lórí mọ́ sọ lórí múbàrí bẹ̀yẹn wípé àwọn kèfèrí kan súnmọ́ nù dí kan àwọn náà fẹ́ yọ̀wọ́ kó lórí ìmámù. Who are you referring to? Who are you really referring to? Ẹ̀sìn wá ní ẹ̀hún wá reconciliation kálẹ̀ káàkiri. Ẹ̀yin bàbá wa kọ́ wọ́n dàbẹ̀ nígbà sọ pé kẹ́ mọ́sàn tẹ́ fẹ́ sọ ni ó dàbẹ̀ ní pé mo wọnú ara wọn, mi ò fẹ́ wọ̀ pọ̀tọ̀rọ̀ Yunusa kò sọgbọ́n tẹ̀lé dá yóò padà mọ̀ wọnú ara wọn sínú ara wọn ni tí yóò bá sọ́ra pẹ̀lú rẹ̀. So ọ̀rọ̀ Yunusa yìí ló fẹ́ jẹ́ nǹkan tó fẹ́ jẹ́ bí àkóbá ìrìn àjò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ tí ò jẹ́ kájọ lọ rírìn kájọ ṣọ̀kan. Ìpín tí a bá jọ parí papọ̀ ẹ mọ̀ wo ọ̀rọ̀ Yunusa bẹ̀rẹ̀ láti ìlú òkèèrè, ẹ sọ fáwọn tó bá wà nílé àti ara wa ó wù wá yóò sì dá kó jẹ́ pé ọmọ wa nílùú Ògbómọ̀ṣọ́ ní ó jẹ́ gọ́vnọ̀ fún Ọ̀yọ́ state. Àwa yìí àti mùsùlùmí àti christian ẹnu wa ò lè papọ̀ láti lè lọ rí bá wípé a fẹ́ nǹkan báyìí, a fẹ́ nǹkan báyìí, a fẹ́ nǹkan báyìí. Ṣùgbọ́n tí kì í bá ṣe bẹ́ẹ̀
tí ó bá yẹ pé lómi náà ló sì tún ń bá lọ gẹ́gẹ́ bọ́n ṣe ń wí tó bá lọ bọ́ síbòmí tó bá bọ́ sí tá a bá ṣe nǹkan tí ó bá tẹ́ wa lọ́rùn tá a bá débẹ̀ kí nìkan tó mọ̀ sọ fún wa wọ́n mọ̀ pé ẹ mọ̀ ṣe kíní kan ni kò tí ì kàn yín ẹ lọ ṣe sùúrù kò tí ì kàn yín tó bá kàn yín tó bá wù ẹ lè padà fi ṣe wọ́n wí bẹ́ẹ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ àwọn kankan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà láti nǹkan bí oṣù bíi mẹ́jọ sẹ́yìn pé kò mọ́ dàbí ni pé èèyàn tọwọ́ bọ̀ nǹkan kan pé èèyàn ń probe èèyàn ń ṣe kíní ni ibi gọ́vnà wá sí ààfin ìlú Ògbómọ̀ṣọ́ tán ká líìsì àwọn àdúgbò kan kalẹ̀ ibi báyìí a ṣe títì rẹ̀ ibi báyìí a ṣe títì rẹ̀ kíní báyìí katapila ti wà ńlẹ̀ ṣé kíní yẹn só tọ́jọ́ àwọn ò tí ì rí ibi tán pé ti celebrate ẹ̀ pé láàrin oṣù mẹ́fà àwọn gbọ́dọ̀ parí gbóhùn tán fẹ́ parí intern winnings ó ti lé lóṣù mẹ́jọ unfortunately báwo ni kí ló dé pé ọjọ́ lọ púpọ̀ jù mo lè padà tún lọ rí fọ́ ọmọ mú fídíò yẹn tí màá mú jáde wá fún wa ẹ sọ fún wa tó ẹ pọ́n mọ Ògbómọ̀ṣọ́ ni sódìgbà kan ló bá sì tún lọ rí mọ́ dẹ̀dẹ̀ kálẹ̀ káàkiri kó sọ pé òun fẹ́ wá bá a ṣe nǹkan tá à ń ṣe nítòótọ́ kì í sí pé àwọn nìkan ní ọ̀dà ṣe fún ṣùgbọ́n kò lè wá sí ìlú bàbá rẹ̀ ó sọ̀rọ̀ kó wá lọ rí mọ́ make a promise tó pé kò ní fọ́fílẹ̀ tó ẹ pé ẹ jẹ́ ká kàn tù wọ́n lójú lórí nǹkan tó wà ń lẹ̀ yìí èyí tiwantiwa ni da arziki a ƙasan wani gara a ƙasan ku a ƙasan naku gara a garin ku a garin naku gara a unguwanku a unguwan naku gara a gidanka a cikin gidan naku gara a ɗakinka a cikin ɗakinka ma gara a aljihunka àwọn Haúsá náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ọlà àbí orí tó fẹ́ wọ̀lú láti kọ́ńtírì mi láti ilẹ̀ ìlú bòmí ó sì dáa kó sọ̀kalẹ̀ sí láti orílẹ̀-èdè mi ó sì dáa kó sọ̀kalẹ̀ sí orílẹ̀-èdè títí ẹ tó jẹ́ pé ibẹ̀ ló belong sí orílẹ̀-èdè títí ẹ gan náà ó sì dáa kó sọ̀kalẹ̀ sí ìlú yín nínú ìlú yín ọ̀ngàn ó sì dáa kó sọ̀kalẹ̀ sádùúgbò yín ní àdúgbò yín ọ̀ngàn ó sì dáa kó sọ̀kalẹ̀ sínú ilé yín nínú ilé yín ọ̀ngàn ó sì dáa kó sọ̀kalẹ̀ sínú yàrá rẹ nínú yàrá rẹ ọ̀ngàn náà ó sì dáa kó sọ̀kalẹ̀ sínú àpò rẹ kò fi já síwájú lórí pé bó ṣe fẹ́ control àwọn inú ilé rẹ̀ kọ́lọ́mbà kó má fi aziki kó má fi wọn wá so àwa náà ń bẹ lóhun ni à ń bẹ ẹ̀yin èèyàn láti pé kí ẹ bá wọ wípé àwọn táwọn ti ń ṣe é bọ̀ èmi mọ kótà mo ṣe ń jọ ń lò láàrin ara wọn bó tó dàbẹ́ ni pé supremacy àwa la ní party asáré sí asáré sọ̀hún ìlànjọ́ ń bá kálẹ̀ káàkiri tó fi ń jẹ́ pé wọ́n fi ń gbàgbé àwọn ẹlòmíì tó yẹ pé àwọn egun kan kí ni wọ́n ń ṣe jù tí wọ́n rántí egun mi gẹ́gẹ́ bó ṣe wà ní Nàìjíríà nísìn náà ni mo ti sọ nínú ọ̀kan nínú àwọn fídíò mi yóò fẹ́ yà yín lẹ́nu wípé tẹ́ bá lọ rí ṣèwádìí dáadáa ní nǹkan tí mi Zubairu Muhammed Taofeek tí mo sọ fún yìí yóò yà yín lẹ́nu láti gbọ́ wípé àwọn typical Hausas àwọn tó ń pè ní Hausa gangan fúnra ara wọn typical Hausas bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọn ti rú Nàìjíríà rí náà àwọn Fúlàní ni àfi tó bá mix pẹ̀lú Hausa wọ́n gbé Hausa Fúlàní gẹ́gẹ́ bá ánú sí mọ́ sọ pé Ìjẹ̀bú Jẹ̀ṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Hausa Fúlàní àwọn Hausa yẹn náà ojú tí wọ́n náà ti rí tó ní ìsìn north àwọn náà ti ń pariwo ní ìsìn ẹgbà àwọn o Miyetti Allah láti yọ wọn ti dá nǹkan lẹ̀ bọ́n sí ń pa àwọn òbọ́ kí Miyetti Allah kó sọ̀rọ̀ o àwọn Fúlàní o àwọn náà ti ń pariwo ọkàn jẹ́ pé torí wípé program Hausa ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ tí mo wò kò ṣe gbé wá síbí yìí torí omi ò lè gbọ́ lágbọ́yé mi ò sì ní gbọ́ eléyìí ọtí ọ̀fẹ́ bá andata jẹ́ ní nǹkan kan so with all this translation tí wọ́n mọ̀ wáyé lóríṣiríṣi ó ti débi pé àwọn Haúsá nǹkan náà ti ń sunkún jáde láti fi hàn ayé wípé àwọn kọ́ làwọn ń dà lúrú o àwọn Fúlàní ni wọ́n ń dà lúrú ẹgbà àwọn o gbogbo ẹ̀mí tàwọn náà ti fẹ́ gbà tán gbogbo àwọn èèyàn wọn ni wọ́n ń kidnap kálẹ̀ káàkiri ẹ wá wọlé náà tí wọ́n mú kì í ṣe mùsùlùmí o ẹlẹ́sìn àbáyé ni o eléyìí o kìrìsìtẹ́nì ni o kíní kankankan ọkàn wọ́sọ bíi ti mùsùlùmí oríṣiríṣi bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ so kí ni kátà ń gbìyànjú láti sọ ni pé àwọn tí ẹnu wọn bá tọrọ tó bá yẹ pé mo bá jẹ́ minority àti lè sọ̀rọ̀ lókè mọ̀ jẹ́ problem àwọn nílẹ̀ ní politically minority l'Ògbómọ̀ṣọ́ politically ẹ má jẹ́ ká dẹnu fúnra wa ẹ má jẹ́ ká gbẹ́nu ẹnu fún táwọn ẹ̀dẹ́ fúnra wa nínú Ògbómọ̀ṣọ́ alógbómọ̀ṣọ́ ti develop ẹ jẹ́ kó develop àwọn olóṣèlú lórí burúkú kan sọ pé ńgbà tó tiẹ̀ yẹ kó lè yà mí lẹ́nu wípé sẹ́mi ọmọ èmi ọ̀sọ́ pé Ògbómọ̀ṣọ́ ti develop tó yẹ pé Ògbómọ̀ṣọ́ is a mega city you can just ẹ mọ̀ tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń pè ní mega de gbọ́n fi wá mọ̀ pé city ọ̀hún gẹ̀ẹ́sì wọ́n mọ̀ nǹkan tó ń pè ní city tó fi wá débi mega ìlú tá a wà tó yẹ pé a ò ní traffic light ṣé a ò ní mọ́tò l'Ògbómọ̀ṣọ́ ni àbí ṣé go slow ọ̀rẹ́ máa mú wa àbí nǹkan mi ò máa ṣẹlẹ̀ àbí for safety kan náà ìgbìyànjú traffic wà fún ni níbo ló wà
gbogbo àwọn stage of emergency ní pọ́ọ̀tì níbi ẹ̀ bá àwọn accident bá délé àwọn kan ti wà lẹ́mẹ̀ẹ́ láti pé kan sáré píkì wọn láti pé nǹkan tó bá fẹ́ ṣe gbogbo orí eléyìí tó yẹ pé tó fi lè mọ́ ṣó pé this is a city a ò ní nílùú Ògbómọ̀ṣọ́. àwọn olórí burúkú kan politically wọ́n lọ rí mọ́ sọ pé lọ́ba ní kàkíní sọ yìí yọ́ mọ̀ sọ pé Ògbómọ̀ṣọ́ ti develop gbígbé àtọ́jọ́ pé olùṣẹ́ owó ara rẹ̀ nítorí wí fún mi gbà náà láwọn olùṣẹ́ yẹn olùṣẹ́ owó ara rẹ̀ tó yẹ pé Ògbómọ̀ṣọ́ mega city ni. I don't know ìmọ̀rú ibi tọ́pọ̀lọ́ wọn wà ẹjọ́ torí Ọlọ́run afẹ́kẹ́ bá wa ṣe kí ẹ má fi ẹ̀sìn ẹ má jẹ́ ká fi wò ẹ má fi àdúgbò ẹ má jẹ́ ká fi wò ẹ jẹ́ ká fi ìṣe dáadáa tí wọ́n ṣe ẹ sì jẹ́ ká fi ìfẹ́ ìlú wa oníkẹ́ jẹ́ ká fi sọ́kàn wa wípé ńlá fẹ́ láti pé ká mọ̀ ṣe wọ́n wá tiẹ̀ wá ṣe tán tá a bá ṣe tán lẹ́sẹ̀kẹsẹ̀ kó jẹ́ pé ká wá kórìjọ kọ́mítì lọ́tún lọ́sì ká kórìjọ ẹ kú oríire o ẹ kú kíní o àdúgbò báyìí à ń fẹ́ nǹkan báyìí àdúgbò báyìí à ń fẹ́ nǹkan báyìí tó pé àwọn náà pẹ̀lú ògo Ọlọ́run àmọ́ tá a ṣe táwọn set up committee wọ́n bá ṣe wà ní Agodi àbíbo ni ẹ má bínú torí pé mi ò mọ ibi tí ọ́fíìsì gọ́vùnà wà ní ọkọ̀ rẹ̀ ti jẹ́ nìbàdàn because I'm not the party type èyí sì gọ̀ra rẹ̀ lórí tí èèyàn bá mọ̀ kí n sọ pé ó ń ju bẹ́ẹ̀ lọ so even this if I say it right but wherever might be tí wọ́n gbé governor's office níbi tí wọ́n bá wà yóò mọ̀ jẹ́ pé láti ibẹ̀ wọ́n mọ̀ ní representative wọn tó lè mọ̀ ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe lórí ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́yìn lórúkọ Ọlọ́run bá ní gbogbo ààyè gbogbo ọ̀nà tẹ́ bá fi lè bá wọ́n bí ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ dákun tó Ọlọ́run tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tá a bá kún wọn lọ́wọ́ láti fi kan débẹ̀ àti àwọn agbègbè míì tuntun wà bẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká kún wọn lọ́wọ́ láti fi kan di gómìnà fún wa ní Ọ̀yọ́ state Ọlọ́run bá kò sì ní fi ìrìn àjò náà kò ní fi dẹ́rù bà wọ́n yóò sì fi ìrìn àjò náà yóò fi yìn wọ́n àwa náà Ọlọ́run bá wa fi yìn wọ́n àwọn náà Ọlọ́run bá yóò bá fi yìn àwa náà fúnra ara wa so kó tó di pé mo lọ kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé bóyá mo ṣe ìbàjẹ́ fún ọ̀rọ̀ tí mo sọ pé bóyá mo jókòó wó lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sọ̀rọ̀ nípa àwọn tó ń wá agbára láti pé kí wọ́n mọ̀ àwọn pé àwọn làwọn lágbára Adéṣeun wọ́n gbìyànjú rẹ̀ láti pé kí àwọn náà kan di nǹkan ńlá ní ìlú Ògbómọ̀ṣọ́ kan jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ ọ́ nínú bẹ́ẹ̀ ni wọ́n sáré pé gbogbo bá ṣe jẹ́ káwọn orí gẹ́gẹ́ bí ààrẹ Àríṣekọ́lá àti Aláàfin sódà kan lè bá àwọn nǹkan tó bá wọn ṣe gbogbo ọ̀nà náà fi ṣe so ìwọ̀nba àgbà tí Ọlọ́run ní kí akálà kan wà níbẹ̀ wọ́n deliver níwọ̀n bá wọn ṣe fẹ́ deliver sórí ìwé ilé ìtọ́kọ ọmọkùnrin yẹn kọ ìwé yẹn pọ̀ gidi gan tó yẹ pé òun gangan fúnra rẹ̀ content ni fún wa láti kà láti sọ̀rọ̀ aburú tí bàbá wa Adéṣeun tí wọ́n ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí à ń fásìkò yìí wọ́n ní ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà à ń fásìkò yìí bẹ̀yìn èmi ń fi gbogbo ẹnu mo fi sọ wípé ẹ̀bẹ̀ là á bẹ òṣìkà èmi mọ̀ yín ló ṣìkà when it come to this ni mo fi ń bẹ̀yìn ẹ dákun torí Ọlọ́run abẹ̀yìn ni gbogbo ẹ̀yin tẹ́jọ wà nínú àwọn pátì yín pátì kan náà lẹ́jọ wà èyí tọ́jọ́ mọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ bá wa kín lẹ́yìn kódà tó bá jẹ́ pé ẹni tẹ́ bá fẹ́ ṣe dáa ni kódà kó jẹ́ pé wọ́n fẹ́ máa yàn léyìn lọ́wọ́ láti bùnmí ni kó jẹ́ pé pírẹsidẹ́ǹtì ló fẹ́ yàn léyìn lọ́wọ́ lópin ìgbà tẹ́ bá jọ mọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ mọ̀ sọ pé your excellency ẹ dákun torí Ọlọ́run abẹ̀yìn ni ẹ jẹ́ ká kún ọmọ ìlú wa lọ ẹ̀yin gan ni mo ní bí mo ṣe jókòó yìí ẹ ti ìwòyún náà mọ́ mi lára ẹ̀bùn mi nìyẹn láti pé kán ṣe pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì tẹ́ kúkú pè lọ́mọ tí náà tẹ́ kúkú ń gbé kálẹ̀ káàkiri sẹ́ẹ̀tì jó fẹ̀yìn ara yín sẹ́ẹ̀tì fi wọ́n lẹ̀ lórí ọ̀rọ̀ tí Yunusa náà lẹ́fi fi fọ́ọ̀lù mọ́lẹ̀ lẹ́ti sáré rẹ̀ pé fẹ́ ká níná nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́tún wá lọ ọ́fíìsì pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì tẹ́tún wá fi ń lò láti fi mọ́ track láti máa fi ṣẹgbà fún wa nílùú Ògbómọ̀ṣọ́ pé ẹ mọ̀ gbé pẹ̀lú àwọn tẹ́ǹ tó ń lò tí wọ́n mọ̀ kankan nípa rẹ̀ tó ẹ pọ́n kàn lọ́ọ̀rì fowó wọn fi lọ́ọ̀rì sáré pé ẹ mọ̀ ti di kí náwó Ògbómọ̀ṣọ́ o tí Sanwó Ògbómọ̀ṣọ́ bá ti fara mọ́ pé kí Yunusa mọ́ lọ fáìlì yẹn gbọ́dọ̀ gbé jáde ẹ sì lẹ́yìn jáwọn ọmọ Ògbómọ̀ṣọ́ alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ò lè fi yín lẹ̀ o kò lè fi yín lẹ̀ o kò lè fi yín lẹ̀ o àwọn kan ń bẹ̀ yín ni pé gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní gbogbo ayé tẹ́ bá gbogbo ayé bí tẹ́ bá wà ẹ má bá wa fi ti tẹ̀sìn ẹ má bá wa fi ṣe ẹ má bá fi àdúgbò ẹ má bá wa fi ṣe ẹ bá wa fi ìlú ẹ bá wa fi ẹsẹ ọmọdé tó sì sọ pé tó ń bá dàgbà orí ẹyẹlé ló wọn máa jẹ ẹlẹ́dàá ẹyẹlé náà kò mọ̀ ní jẹ́ kọ́mọ náà dàgbà a ò gbàdúrà kí bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ lórí wa ní lágbára láti lè fi kún wọn lọ́wọ́ ẹ mọ̀ wo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ wò ṣe Ọlọ́run mọ́ wọn lára ẹ sì wo ti ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ wọn lára kájọ ṣe gbóńtà bá fẹ́ ṣe láti bí kan lè bá kẹsẹ̀ járí kan di gọ́vùnà fún wa ní Ọ̀yọ́ state gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń bẹ̀yìn wípé ìgbàgbọ́ tẹ́ ní sọ́dọ̀ Ọlọ́run wa tẹ̀sí ní sí àwa náà lórí pé a nífẹ̀ẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ a sì jókòó ti Ògbómọ̀ṣọ́ a ò ní sọ̀rọ̀ láti pé a fẹ́ ṣèyàn torí pé a fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ àbí torí politics la fẹ́ ṣe rárá à ń ṣe torí pé àwọn ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹni tí àwa ò lè lọ rí kọlù tá a lè lọ rí bá
tó bá fọlọ́pọ̀ gbé wa á mọ̀ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ló fọlọ́pàá gbé ọmọ Ògbómọ̀ṣọ́. So yóò ṣe é mọ gbọ́ ní gbogbo àgbáyé pé gọ́vọ́nà wa o ọmọ Ògbómọ̀ṣọ́ ni o, torí pé ọmọ Ògbómọ̀ṣọ́ sọ pé ohun tó ṣe yí ọ̀dà o, ìlọ́fà kan lọ rí gbé, ó ti ní kan lọ rí gbé. Irú ẹ̀yin tẹ́ jẹ́ bí àwọn àbúrò fún wa, irú ẹ̀yin tẹ́ jẹ́ bí ẹ̀gbọ́n fún wa, irú àwọn tó bá tún kù láyé tó máa jẹ́ bí tó máa wà nípò bí bàbá fún wa, wọn ò lè mọ pariwo pé ìran wa ò ṣe báyìí o, ohun tó ṣe yí ò ṣe dáa. àwọn ò lè kélé tiwa lórí pé wàá ṣe nǹkan fún wa nílùú lódìdí ká dìbò fọmọ ìlú Ògbómọ̀ṣọ́ kó Ògbómọ̀ṣọ́ náà kárí ibi tá a bá gbé ẹsẹ̀ sí lórí rẹ̀. ìjọ torí Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run àwa, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run bá. ẹlòmíì tó bá rí fídíò mi yìí o ó lè sọ pé wọ́n ti fún lówó ni o, ó kù mí kọ Ọlọ́run, ó sì kù ìwọ náà pẹ̀lú nǹkan tó bá sọ o. ó kù mí kọ Ọlọ́run, ó sì kù ọkọ̀ náà tẹ́lẹ̀gbẹ́ pẹ̀lú wọn bá jọ sọ̀rọ̀ kí n tó jáde sórí ibi. àmọ́ àwọn tọ́lọ̀ ní kíni pẹ̀lú wọn jọ sọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀sẹ̀ méjì sẹ́yìn. mo sọ kẹjẹ kan díjọ́ tó máa fẹ́ fọwọ́dù ìwé wọn, nígbà wọn fẹ́ fọwọ́dù tí wọ́n rán mi létí tìlẹ́sù àná. mo ní àwọn fídíòs bíi mélòó kan lẹ́ẹ̀tọ́ ẹgbẹ́ kí n tẹ post tó ẹ pé for one reason or the other tí mi ò tí ì post wọn, but I just have to abandon them láti pé kí n ṣeré, láti pé kí n fi bẹ̀ wá pé ká dákun tó Ọlọ́run gbogbo tó náà bá fún wa lágbára láti lè pé kí a ṣe kí ìwé wọn kó lè scale through ná, pàtàkì jùlọ fáwọn tó bá wà ní ìcháàjì rẹ̀ tó fi dín fún wa scale through ká tó ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n tàbá tó ṣe ní abẹ́lé nínú ilé. gbogbo ẹni tí ẹ ti fi ẹnu ṣe wá àti fi kọ fatafata ó délẹ̀ ní ìsìn ẹnu yín ò dókè o, ó délẹ̀ o, grassroots lè ti fẹnu bàjẹ́ yìí ní ìsìn tá a fi sáré pé bó lẹ́ṣẹ̀ tó ń ṣe lókè tó fi jáde ọba torí pé ẹ ti fi ọ̀rọ̀ àti tí ò yẹ àti bẹ́ẹ̀ ṣe tó ẹ dá wọn lóhùn ẹ mọ́ bí ọkọ̀ sẹ́ni tó lè ṣe lẹ́gbẹ̀ẹ́ gbogbo orí eléyìí ẹ ti fi ṣàkóbá fún ni kọ́lọ́wọ́n bá kú dákun kọ́mọ́ wò tí yín mọ́ wọn lára. ó ti ṣàkóbá society ọ̀dọ̀ títí irú gbogbo tọ̀dọ̀ ti wáyé náà bó ti fẹ́ tó wà ń bẹ Ọlọ́run tó kókóró lára wa láìtàláì ẹ ti fi ẹnu ẹ ti fi ṣe àkóbá fún ìrìn yìí. à ń bẹ̀ wá ní dákun tó Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ mọ́ gbogbo tí kálukú bá ti sọ ẹ pàtàkì jùlọ ká tó padà sílé láti pé ká mọ̀ bẹ àwọn tó wà lábẹ́nu ẹ̀yin tẹ́ wà lókè òun là ń bẹ̀ ẹ mọ́ wo ọ̀rọ̀ Yunusa o, ẹ mọ́ wo ọ̀rọ̀ Yunusa o, ẹ mọ́ wo ọ̀rọ̀ Yunusa o torí pé ó sọ pé dandan tí ọba jẹ́ àwọn nǹkan báyìí ni a ò ní gbà. ẹ dákun tó Ọlọ́run ẹ mọ́ wo o, mo fi Ọlọ́run bá mo fi bẹ̀yìn o. ẹ ṣe àánú wa náà ni pé àwa náà ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ wa náà ti tó káwa náà ká ní gọ́vnà látọ̀dọ̀ wa open bylaws kan bí sẹ́ nígbà tí bàbá wa Kálá tẹ́ fi di gọ́vnà kì í ṣe pé báwọn wílé nílẹ̀ fi fún wọn impeachment lọ wáyé tí impeachment ọba wáyé àmọ́ ìnàgà ni bàbá wa Dẹ̀gbà Ọládà Òpópó Ọlá náà nígbà wọn fi ṣe gọ́vnà nígbà náà kì í ṣe pé báyà agbára kankan agbára tipátipá ni àwọn fẹ́ wọn kọ̀ náà fi ṣe ń gbà náà kì í ṣe pé ti ìbò láàrin ara wa consensual ìbò láàrin ara wa láti pé ká fi ìfẹ́ ká fi ṣe lábẹ́ òṣèlú ìlànà fi ń bẹ̀ wá pé ká dákun tó Ọlọ́run ẹ̀bùn náà gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá yóò kún wa lọ́wọ́. ibi tí àwọn táwọn lọ rí ṣe mítìnì pẹ̀lú àwọn àgbààgbà kan àwọn Yunusa àtàwọn kankan tí wọ́n lọ rí ṣe pẹ̀lú ilé ayé rárá ibi tí Ọlọ́run bá ní wọ́n bá dé bọ́wù yìí kẹ́ pé ká gbọ́ tó bọ́wù yìí kẹ́ ní ká mọ̀ gbọ́ ojú kan náà táwa wà náà ni tẹ́ fi gbé ọ̀rọ̀ yẹn wá bá wa wà láìtàláì torí pé Ọlọ́run mọ̀ pẹ̀lú òdodo la wa yóò gbé wá bá wa yìí gan náà ẹ̀fẹ́ ká mọ̀ Ọlọ́run gbé wá bá wa tá a bá wa gbọ́ a wà sọ jáde tẹ́ bá wá sọ pé ká mọ̀ pariwo ìgbà náà láwa mọ̀ sọ pé adití lọ́lọ́run ṣe ẹni tó bá ní ká mọ̀ pariwo ẹni táwọn rẹ̀ lọ ẹni tó bá lè ṣe èèyàn táwọn rẹ̀ ó fi lọ Ọlọ́run ọba yóò jẹ́ kó ṣe yín tẹ́ ẹ̀ fi ní lè sọ̀rọ̀ àwa ní tí ó mú wa mọ̀ lè sọ̀rọ̀ Ọlọ́run ṣe fún wa ní tí ó mú wa mọ̀ lè gbọ́ Ọlọ́run ṣe fún wa ní tí ó mú wa mọ̀ lè rí Ọlọ́run ọba àbẹ́ẹ́ ni mọ̀ ṣe fún wa lórí ìlú ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ní tá a bá rí a ó fẹnu wa sọ ní tá a bá gbọ́ a ó fẹnu wa sọ èyí táwa náà bá sì fi fẹnu wa sọ kò ní kó bá wa kò sì ní jà kó bá fún ọ̀kan kan nínú gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn òde pátápátá Ọlọ́run bá yóò kẹ́kẹ́ kó èrè oko kẹ́kọ̀ọ́ délé gbogbo àwọn tán ra wọ́n ẹsẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ wọn ní gbogbo ibi tán bá wà Ọlọ́run iṣẹ́ wọn àlùbáríkà tó pọ̀ bá mi ṣe fún ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn tán sì ra wọ́n raṣẹ̀ àgbọ̀ ọmọ ni à ń ṣe gbogbo ẹnì Ọlọ́run bá wọn bá pèsè ọmọ alálùbáríkà àwọn tó yẹ jẹ́ pé wọ́n wọ́n Ọlọ́run sọ̀kọ̀ alálùfáà ẹ̀dín wáyà Ọlọ́run gbogbo tí kálukú yín bá ń tọrọ Ọlọ́run bá yóò bá wa ṣe fún yín ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ àsìkò yìí mo sì bí Ọlọ́run ọba lórí iṣẹ́ dáadáa kan tí èmi ò mọ̀ tí báyà tí mo ń ṣe tó jẹ́ pé ó sì já sí dáadáa lọ́dọ̀ Ọlọ́run ọba mo bẹ̀ Ọlọ́run ọba nínú ìgbésí ayé mi nínú rẹ̀ mo fún tọrọ ẹyọ kan lọ́wọ́ Ọlọ́run mo fi sórí ahọ́n mi wípé gbogbo àwọn tó jókòó ti orí òdodo bá mi gbà ní àmì fún mi lórí ọ̀rọ̀ yìí bí gbogbo tí gbogbo wọn bá ń wá níwájú rẹ̀ Ọlọ́run ọba mo fi ahọ́n yẹn náà mo fi bẹ̀ Ọlọ́run ọba kò dákun kó mọ́ ṣàṣe fún ẹnì kọ̀ọ̀kan wọn kò ṣe fún àwa náà
káwa náà kí ni owó lè dùn yìí pé àdúrà wa gbà. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.